èyí gbẹnu tán o èyí gbẹnu tán kọlọ́run má jẹ́ ká rógun yánpọnyánrin o nílé wa lọ́dọ̀dẹ̀ wa àní rógun yánpọnyánrin níwọlé wa níjáde wa àní rógun yánpọnyánrin sinimá wo la mú wá fún yín lọ́jọ́ tòní bí kò ṣe ogun yánpọnyánrin. Ǹjẹ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí lẹ́yìn darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé ẹ kàn rọra bá wa ṣe kíni, ẹ bá wa tẹ subscription button, ẹ tẹ notification bell, ẹ comment, ẹ bá wa share so that ká lè jọ máa gbádùn ara wa. Ǹjẹ́ nínú sinimá yìí àwọn òṣèré ńláńlá, àwọn òṣèré jàǹkàjàǹkà ló kópa nínú sinimá ogun yánpọnyánrin. Àwọn bíi Ṣẹ́ńyẹ̀rì, Àrínájà, Tósìn Ọláníyan, Jọkẹ́ Múyìwá àti àwọn òṣèré ńláńlá mìíràn tó wà nínú sinimá ogun yánpọnyánrin. Àbí kí Ọlọ́run kó gbà wá ni o. Àkókò mọ̀ ń táwọn ó sì àwo ló kù o ní wàhálà bá ṣẹlẹ̀. Àwọn kan ní òkú awo gbọ́dọ̀ wọlẹ̀, ìyẹn àwọn aláwọ̀ ẹgbẹ́. Àrínájà ní láíláí òkú awo gbọ́dọ̀ kalẹ̀ kò sì gbọ́dọ̀ wọlẹ̀. Àríjínà gbéra o, ó gbéra, ó bù sí gàdá, ó bù sí gèdè o, ó gbà ibi tán gbòkú awo sí lọ. Àrínájà jí òkú awo gbé o, ó gbé lọ sí Kàbá, ó gbé lọ sọ́dọ̀ tirẹ̀, ó sì ṣe kíni, ó sì dáná sun òkú awo. Kì í ṣe pé ó jóná gúrúgúrú, ó yan awo bí ìgbà tá bá yan súyà, bí ìgbà tá bá ṣe súyà bẹ́ẹ̀ ló ṣe ṣe àwò táwọn ọmọ Àrínájà ń bo ara rẹ̀ díẹ̀díẹ̀ láti fi ṣe kíni, láti fi jẹun. Àbẹ́ẹ̀ rí nǹkan ní ayé ogun yánpọnyánrin ni lóòótọ́. Òkú bàbá awo mọ̀ wọlẹ̀ o, bẹ́ẹ̀ ni ìlú ò rọgbọ. Tókù bàbá ò bá ti lè wọlẹ̀, bẹ́ẹ̀ sì ni ìlú ò ní rọgbọ. Kò sì tún dáa fún Àrínájà kí òkú kó ṣe kíni, kó wọlẹ̀. Òkú awo gangan ti gbìyànjú títí o, ó ti yọ sí wá, ó ti yọ sí ẹ̀yìn, ó ti yọ sí kábíyèsí pé ara ni òun ọ̀kan filẹ̀ bo òun láṣìírí. Ṣùgbọ́n Àrínájà kọ̀ ó kò yọ̀ǹda òkú bàbá awo. Òkú awo gangan ti wá gbéra o, ó wá ń káàkiri ìlú, ló ń pààyàn káàkiri. Ó ti wá sọ̀rọ̀ èdè kànrànjọ́gbọ́n sí àárín ìlú. Gbogbo àwọn ọ̀dọ́ sì ti gbìyànjú láti lọ gbé òkú wá látọ̀dọ̀ Àrínájà, pàbó ló ń já sí. Balógun Ìbú gbìyànjú láti lọ gbé òkú wá, pàbó ló ń já sí. Àbí kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ gan-an tó fi wá rí báyìí tó fi jẹ́ wípé àwọn kan fẹ́ kó òkú wọlẹ̀, àwọn kan ní òkú ò ní wọlẹ̀. Lérò tiyín pẹ̀lú fíìmù yìí, kí lẹ̀yin rò pé ó ṣẹlẹ̀? Tẹ́yin ò bá tí ì wò, ẹ lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ ogun yánpọnyánrin síbẹ̀, ẹ tẹ̀ síbẹ̀ ogun yánpọnyánrin, ó máa gbé wá. Tó bá ti gbé wá fún yín, ẹ wò ó direct tàbí kẹtẹ ṣàyẹ̀mọ́ gẹ́gẹ́ bí àwọn onífàṣẹ́sì máa ń sọ. Ẹ wá jọ kájọ sọ̀rọ̀ lórí, kájọ digest ọ̀rọ̀ lé lórí pé sinimá yìí ogun yánpọnyánrin ṣé ò wá nídìí ìṣù àtàyànyàn nígbẹ̀yìn ìgbẹ́yìn. Ẹ wò ó gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú, àní rí wàhálà, àní rí dààmú. Yánpọnyánrin kò ní dé tiwa, kò ní jẹ́ ọ̀dọ̀ọ̀dẹ̀ wa. Àmín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí lẹ́yìn darapọ̀ mọ́ wa lórí ìkànnì, ẹ má gbàgbé ẹ kàn máa tẹ subscription button yẹn, ẹ tẹ notification bell, ẹ tẹ thumbs up, àlejò máa gbádùn ara wa. Ẹ ṣé púpọ̀.